wáàsí mo fẹ́ ṣe ayé Sulyman ìgbà wáàsí ni bàbá Dáúdà Àgàkà ẹ kú oríire Ọlọ́run fún yín ní ọmọ gidi bí sẹ́rẹ́sìn tá à ń sìn yìí kò sí tí ń jẹ́sìn wà ní o ní pé ẹ̀sìn ọba kírun kiri rẹ̀ yìí kó dúdú tó ọba ti níwà ọ̀ lẹ́sìn torópo tó gbé márààrún tí wọ́n kà fún wa á jẹ́rìí pé sọ́sọ́ba kan àfọlọ́hún ọ̀kan nìyẹn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ni kákírun ẹlẹ́ẹ̀kẹta ni kágbáwẹ̀ káyọ̀ sàká àti ká lọ sí hajj márùn ni tó bá wo márààrún yìí àwọn afáwa tó bọ̀ kò sí ti ń bẹnu márààrún tó kọjá wa ìjẹ́rìí pé ọ̀sọ́ba kan pẹ̀lú Ọlọ́run tó ń jẹ́rìí lẹ́nu tí ọ̀dọ́ kan Ọlọ́run ò ní gbà ó ní lẹ́yìísà. lẹ́yìísà libi tó àlù ojú àkó kìbálà al-mashriqi wal-maghribi. wọ́n ní kẹ́ ẹ dájú kọ́ abúyọ̀rùn. al-maghribi. ibùwọ̀rùn ẹ dájú kọ́ bẹ́ẹ̀ ni àbíbùyọ̀rùn lẹ́ dájú kọ́ ni Ọlọ́run ní ìwòsàn kankan kìí sóore lèyí ń lọ́dọ̀ wọn Ọlọ́run. walakinna al-birra man amana billah. Ọlọ́run ní faith ìgbàgbọ́ là kọ́kọ́ òre lọ́dọ̀ mi Ọlọ́run mani amana billah. tọ́ba kò níbi ìjẹ́rìí pé ọ̀sọ̀bà kan fọlọ́run tọ́nà sọ pé ìtí ń jẹ́ wàṣẹ kò nígbàgbọ́ ọ wà á tún kọjá kó ń bẹ wà á kọjá síbi irun tọ́ba débi irun kò sí ń tọ́ fẹ́ bá nínú irun ìwà náà lọ́ọ́ bá nínú lọ́jọ́ tó mọ̀ pé. inna salata ya'layka minal kitabi wa aqimi salata inna salata tanha 'anil fahsha'i wal munkar. irun tá a fi kí Ọlọ́run nínú yẹn kó òun nídìí rẹpẹtẹ nítorí òun nídìí lọ́dọ̀ rẹ tanha 'anil fahsha'i wal munkar irun gbọ́dọ̀ tún ọ ṣe ipa àbàjẹ́ irun gbọ́dọ̀ tún ọ ṣe ipa àwàgbẹ́rùgbọ́n tó àbá wa ń kírun tó yẹ ṣe bàjẹ́ tó ń kírun tó ń gbẹ́rùgbọ́n rí sákìrun lápì ọ́ kò sí ti ń bẹ lábẹ́ ẹ̀rùn ìwà ni. tó bá kò nínú irun. ìta òzàkàtì. wá lọ sínú sàká kí ni Ọlọ́run torí ẹ̀ ní ayọ̀ sàká. ó fẹ́ tírèènì wa mọ́rà ló fẹ́ tírèènì wa ń bẹ̀ lọ́tọ́ wọn máa sọ pé innama sadaqatu lil fuqara'i. Ọlọ́run ní tó bá kó dání tó ń bẹ ni tó fún mo ti fún wọ má jẹ aládàáni kan jẹ àwọn tó ṣe ààrẹ fún ni jẹ́ kí n kà wọ́n fún ọ. lil fuqara'i. bá ń fa àwọn tálákà. wal masakini. àwọn tí wọ́n ní tí wọ́n ò ní tó. wal amilina 'alayha. amilina 'alayha àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ṣàká. wal mu'allafati qulubuhum. bọ́ọ̀ bá gbogbo bẹ̀rù ìwà ní bí tukú sí amilina 'alayha nù. àwọn kan bẹ́ẹ̀ lẹ̀ yìí tí wọ́n bá rán yẹn sí ọ tó ṣe tukú sí wọ́n sì gbà padà. ibi ẹ bá mi padà lọ́dọ̀ ẹ pé òṣìṣẹ́ jẹ́ ni ìwọ kí mo ní o fún ìwọ ká rán ọ sí. ọlẹ́ àbílínà àlèhà. wọ́n tírèèni wà pé tó bá méèyàn musa káwá fún ọ gbọ́dọ̀ fún un bẹ́ẹ̀. àmìlínà àlèhà ń tírèèni rẹ pé fún àwọn tí wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀. wal mu'allafati qulubuhum. àwọn tí kò sínú ẹ̀sìn rẹ ọwọ́ fẹ́ yẹ sàká. Ọlọ́run ní ẹlẹ́sìn kejì ń bá fún sàká kó fi fa ọkàn rẹ̀ wálé kó lówó kíni kó lówó sàká ní báwa ṣe máa ń yọ ọ́nù tóun ò sì bá yín kírun ayẹyẹ tó ń bá ń kírun ẹ̀sìn yìí dùn òun ó tún máa gbà sí Ọlọ́run ẹ̀ fún. wọ́n fi rìn kọ́ bí. Ọlọ́run ní ìwà ní tírèènìyàn àwọn tó jẹ gbèsè àwọn tó jẹ. wọ́n fi rìn kọ́ bí. Ọlọ́run tí wọ́n wà nínú ìgbèkùn yẹn Ọlọ́run ẹ̀ fi sàká tú wọn lẹ̀ ìwà ní jẹ́ bẹ́ẹ̀. wàlgárìmínà àlè. wàfí sabilillahi. àwọn tó jẹ gbèsè ẹni tara ni gbogbo ntọ́nà ń kàkalẹ̀ ìwà ni àwọn tí ń ṣiṣẹ́ Ọlọ́run tó takú tí ọ̀rọ̀ náà fowó rẹ̀ ràn án lọ́wọ́ ìwà ni. faridatan minallahi wallahu aliyyun hakim. bọ́sìrì ni lọ́dọ̀ àwọn Ọlọ́run kìí ṣe nàmbà mo fẹ́ nàmbà túláàsì bí irun ni tó o bá lówó tó o yọ sàká ó jìyà.
ìwà ní bẹ́ẹ̀ ń bi sàká tó bá kó nu sàká tó lọ nú àwẹ̀ ìwà lọ́lọ́run fẹ́ tírẹ̀nì nínú ọlọ́fẹ́ tírẹ̀nì wà nú àwẹ̀ pé yā ayyuhalladhīna āmanū kutiba alaykumus siyāmu kamā kutiba alalladhīna min qablikum la'allakum tattaqūn. takú bẹ̀rù tatakú ni kọfí ta fọfẹ́ fàwẹ̀ sí káfí sọ́ra fẹsẹ̀ ni ká má fi dẹ́ṣẹ̀ ló fi bí àwẹ̀ ìwà ni bọ́ba kó mẹ́tọ́ bá lọ sínú ájì ọlọ́run wà lámọ́lẹ̀ mẹ́gbẹ́ alhaji ashhurun ma'lumatun faman farada fihinna al-hajja fala rafasa wala fusuqa wala jidala fil hajji. ọlọ́run ní tí ájì bá sọ̀rọ̀ yẹn fún ọ tó dípọ̀ ọlọ́lé ọlọ́run. wala rafasa má ṣe bàjẹ́ ń bẹ̀. wala fusuqa. má yàpò kí n lé ọlọ́run. wala jidala fil hajji. o sì gbọ́dọ̀ dájì kọ́ máa lọ jiyàn. bẹ́tẹ̀ ta ẹni tó bá wà lọ́wọ́ rẹ̀ kò sí mọ́ra fún un. wọ́n yìí pé mọ́ra yẹn ìwà yẹn lọ́lọ́run fẹ́ tẹ̀lé wa ń bí ájì ìwà lẹ́sìn. téèyàn bá lẹ́sìn tí ọba ti níwà ọlọ́run ò ṣe nǹkan kan fún un. ìwà yìí lọ́fà tí wọ́n fi ní àná Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ọmọ àbílàbí ẹbí ànábì ni àbílàbí ànábì wa fọmọ méjì fún un. àyíníwà lọ́jọ́ lọ́wọ́ àká ànábì ó wìdúrà àwọn ọmọ méjèèjì Islam wọn bí wọ́n lè pé wà tá ànábì gbọ́ ọmọ méjèèjì lọ́wọ́ ẹ̀ta ló kó fún. wọ́n ní Usmanu Sayyidina Usmanu Usman bin Affan lànàbì kọ́ ọmọ méjèèjì fún wọ́n ní kí ló dé tó kọ́ ọmọ méjèèjì fún torí pé Usmanu níwà tíyẹn bá níwà ó ti lẹ́sìn bí àbá rẹ̀ níbi tọ́ wá léèrè tọ́ wá dáa ọ wà palẹ̀ yẹn tán. ṣé Adamu rẹ̀ dé Allah ta'ala àná ọdún kan wọn wò wọ́n níbi tí mo bá dé yìí tọ́lọ̀ ń ṣe fún mi àtàwọn ọmọ tẹ́ já lọ́wọ́ mi tí wọ́n ti yè ẹ̀yin tẹ́ kù yìí ní kẹ́ túnra yín ṣe o bẹ́ẹ̀ bá dáhùn ní sọ́kọ́ mọ́ríkàsì ọ̀dà wọn ò lẹ́yìn ilẹ̀ ẹ̀dá tó ráhùn tó dé àti pọ̀. tí àwọn bá jáde nílé eré tó sì ráwọn èèyàn gidi bíi tí ò wá dá wọn rọ̀ jọ àwọn bàbá rẹ̀ ara Ìlọrin àwọn èdè kan bẹ lẹ́nu wọn tó bá rí tààrà lọ́run bá sọ pé ọmọ yẹ̀yẹ́ kọ̀rẹ́ níbí inú. ìsàfùtà kárí dábì hàn. àmọ́ tó bá rẹ̀ níbí tó wọ́n wá dá wọ́n ní èèyàn yẹ̀yẹ́ ni ọ́ tó ọ̀rẹ́ níbí òun ni ọ̀ dá ọmọ yẹ̀yẹ́ yàtọ̀ fún èèyàn yẹ̀yẹ́. nítorí wọn àpá àtòbí wọn ẹni rẹ ni wọn àmọ́ òun yànà alhaji wa Sulyman ejira kalẹ́kàwù inú oore tọ́lọ̀ ń ṣe fún àwọn baba adáwọ̀dà àgàkà tó sì ṣe fún baba wọba Ìlọrin tó sì ṣe fún Ìlọrin yìí ni pé ọtí ẹ̀ wà nínú pọ́dọ̀tì wa ọ̀jọ̀gbọ́n kan àfa kan ní sàálìtú nàdá. sàálìtú nàdá ayé àtàwùrú fàkọ́lá là wàlákìnnàní abudulayi ayabu ní barimaki wàlákìnnàní abudulayi ayabu ní barimaki. òbí tí à ń pè ní. sàálìtú nàdá. mo bí léèrè pé ìwọ rẹ̀ ń ta. alẹ́ à ń ta òru fakọ́lá la. tí ìwọ rẹ̀ ń ta ìwọ lọmọlúàbí. fakọ́lá la. ó lé mi kọ́ èmi kọ́ táwa lọmọlúàbí. wàlákìnnàní abudulayi ayabu ní barimaki wàlákìnnàní abudulayi ayabu ní barimaki. mi lọmọlúàbí lọ́nà mi sọmọlúàbí ó lẹ́rù yàyà bárímà kí lòun. pé wọn rẹ̀ ń ta tẹ́ ń pè lọmọlúàbí yàyà bárímà kí ni èèyàn kìí sòun ẹrú ẹ̀ lòun ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe Haji Sulyman ejìnlẹ̀ kalẹ́kàwò bí wọ́n bá bí ọ̀rẹ́ ń ta léèrè ní tí ó wí fún un nítorí pé ọ sojú lọ ní dáadáa kìí sàtàmì mi eyín olówó èmi ò lówó àmọ́ ọkàn mọ̀ pọ́lọ́ ń bà sí mi dé. aláwọ̀ hayatahu. àmọ́ inú aburú táwọn èèyàn ta ní ndí yẹn bá ṣe dáadáa wọn ò ní sọ
àwọn bá sáà ìdẹ́yọ̀ kan gbogbo ayé wọn rò fún pé ẹ wo bí lágbájá ń ṣe ẹlòmíín tó sì pa ń ṣe dáadáa kò tiẹ̀ rẹ́ni sọ pé thank you ìrònú wa mú pé àbí wọn ò rí wo tí ń ṣe ni àbí ń da tó ni ọwọ́ tóbi láyà rẹ̀ béèyàn bá ṣeré tó sì rí pé ń ṣeré ẹ kí pé ó ń ṣeré tó múra sí o ẹ ọ̀rẹ́ wa pé méjì ẹlòmíín ọ̀rẹ́ rẹ̀ ìta ni kò wúlò ńlé gbogbo ara lé ọmọ sépèlé ni bẹ́ẹ̀ tí kálẹ́kà wò rí bẹ́ẹ̀ bó wúlò ńlé bí òwúlò ńlé bá a bá ti débí náà ní ìṣe àti mọ̀ pé ọmọ tó wúlò ni àbí òwúlò. walakinani abuduli ayabuni balimaki walakinani abuduli ayabuni balimaki. Bàbá mo sọ lọ́dọ̀ bàbá sẹ́ríkì Màlàmí mo ní bàbá wa ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Kí bàbá yẹn bá lóun fún yàn lóye kì í ṣe oyè yẹn o torí náà bá lè yẹn wà reserved tí wọ́n bá tún fi fẹ́rí sí fẹ́rí reserved bàbá wa ọba Ìlọrin ni. Ó lè rọ́ọ̀sì bàbá ẹ̀ sì lè tì wọ́n kèésì sí ẹ̀ tí ń gba bíráìbù tó yóò ní owó tí mo fún yín lọ́wọ́ kọ́ lóyìí lọ́jọ́ wá sí tí ọ̀yẹ́ kó sí bàbá ọba Ìlọrin kọ́. Wọ́n ó pinnu pẹ̀lú ọba tó dá wọn nínú ọkàn wọn ni wọ́n sì rí pé nìyẹn ti sá fún táwọn ṣe fún yẹn. bọ́dẹ̀ jẹ́ pé ejìnlẹ̀ kárẹ́kàwù ó yẹ àwọn àgbàlagbà oyè àwọn bàbá wọn náà ni wọ́n dá padà síbẹ̀. bóyá báwa nulẹ̀ kan tá àbárọ̀ ọmọdé tá a gbé fún àgbé lọ́bù míì. táwọn máa wọ pé àwọn èèyàn gidi ti tán bẹ̀ hùn bọ́lọ̀ ń bá tún yẹ àtúndáde padà bẹ́ẹ̀ kò séèyàn gidi ń bẹ̀ mọ́ àmọ́ ọlọ́mọ lògùn kú ọmọ gidi òun lògùn kú tẹ́ ẹ wá bímọ tọ́mọ bá ti yà dáadáa yóò sì inú ilé ò ní dá ẹsẹ̀ ò ní dánú ilé iyì ò ní dánú ilé àlùbáríkà ò ní dánú ilé tí ọba làwọn bàbá òkú rorò. Ètò mo fi kí bàbá wa Dáúdù Àgàkanu tọ́ba yòókù rorò náà ni wọn ò ní wálé torí ẹrù ilé ọmọ bà wọ́n. Àwọn gbàtọ́ lọ ní ẹ̀dá oríire tiwọn ni wọ́n á kó rẹ̀ yín nísìnyí lọ́jọ́ wọn ó pèdé lé yín lérí pé a ṣe wòlímà a sì ṣèyàwó. Èyí tí wọ́n sọ fún yín torí àkókò torí magrubi ti wọlé sẹ́ẹ̀rí ká jòkó bá ti jòkó yìí kò sẹ́ni ó bẹ̀rẹ̀ rẹ̀ Ọlọ́run ló bẹ̀rẹ̀ rẹ̀ o. Ọlọ́run ló gbé súnà yẹn lẹ̀ ẹni tí ó kọ́kọ́ practice ẹ̀ lórí ilẹ̀ báyìí Ọlọ́run ló kọ́kọ́ practice ẹ̀ yí pé yá ayúwa. yá ayúwa náàsù tẹkùlá. takú ọ̀bàkún lẹ́sí kálákọ̀ọ́kún mi náà sí wáhídà. ọ ní mọ́dà yèèyàn ó lè bẹ̀rù Ọlọ́run ọba tó dá pé alẹ́ sí. kálákọ̀ọ́kún mi náà sí wáhídà. ọ̀gá yín látara ẹ̀mí kan ṣoṣo. wàkàlà kọ́mi ni àṣàwùjà. Ádámà lẹ́mí kan òun látara Ádámà ló ti wá dáyàwó rẹ̀ tí ń jẹ́ àwa ipa àkọ́kọ́ ṣe ìdàpọ̀ mímọ́ lórílẹ̀ yìí Ọlọ́run ọkọ̀ sọ Ádámà àtàwa pọ̀ ọba tó sọ Ádámà àtàwa pọ̀ ni òun ló bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ àfihàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ayé ibi tó ti wá mọ̀ yìí pé ọ̀rọ̀ sawaj ọ pàtàkì lọ́dọ̀ Ọlọ́run njọ́ tó wá close ayé lérí ànábì Nuhu ńgbà tí wọ́n gbọ́rọ̀ Ọlọ́run wá fomi pa gbogbo ọjọ́ rẹ̀ njọ́ tó Ọlọ́run ó tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ padà pé ayé tún fẹ́ bẹ̀rẹ̀ padà lọ́dọ̀ Nuhu ibi sawaj náà ló tún ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n gbọ́ táwọn àjọ Nuhu tí wọ́n gbọ́ tọ́lọ́run wá fẹ́ pa wọ́n rẹ́ Ọlọ́run ni mo pa ogun wọn rẹ́ pátápátá ó rí ń bẹ́ẹ̀. àtà ìdájà àmúhùnà faratẹnuhu kùnìnà mílíọ̀nù àmì kùnì sáwòjé ní sinẹ́ẹ̀lì. Nuhu wọ́n fẹ́ máa lọ nìyẹn fẹ́ lọ bẹ̀rẹ̀ ayé mi ẹ̀mí kan ò lè dásáyé kò pọ́síbù kó níwọ̀n nìkan dásáyé lẹ́yìn Ọlọ́run akọ gbọ́dọ̀ rábo abo gbọ́dọ̀ rí akọ. Ìjọ tó lóyìnbó dé làrúkwánì òun ti gbájú níbi gbogbo ọ̀rọ̀ nígbà tí wọ́n pè kan ní negative wọ́n pè kan ní positive wọ́n náà ní òmùnátà àrùkwánì ti gbẹ́wájú ọ̀rọ̀ látara yìí pé
abo aláǹtakùn òun ni máa ràn wú fún akọ aláǹtakùn ọlọ́run ti rí pé ẹnì kò lè dáṣẹ̀ mi wá lọ nú ìwútọ́ ọba ń lọ kẹ́ ẹ lè sẹ́kùn ní kẹ́ lọ́hùn. Kulina milfi ami kulli zawjayn isnayn. Gbogbo ń tó kù lórí ilẹ̀ yẹn bọ́ ba mu mọ́mẹ́yọ̀ kan méjì ni kò mú. Wàhálàkà ilà mà sábàkọ́ àlè ìlẹ̀kọ́. Ọlọ́run lónìí ọlọ́run ni mo méjì kí wọ́n lè sọ̀kalẹ̀ kí wọ́n lè sẹ́kù bó ṣe fọ́ọ̀mù bẹ̀rẹ̀ ayé láǹkọ́ lára Ádámà àti Àwáò. Ìjọta ìparẹ́ tí ó tún bẹ̀rẹ̀ lérí méjì ẹnìkan ò lè dáyé ṣe. Bọ́ ọba jákọ ọ̀rà bo tọ́ ọba jábo ọ̀rà kọ. Tí ẹ̀yin méjèèjì bá ti wá máàsì ara yín pẹ̀lú tí ìsìlámù ní awò tá nábì ní káwò tẹ́ ẹ bá ti fẹ́ra yín akọ ọ̀rà bo àbọ̀ ọ̀rà kọ tá nábì ní tẹ́ ẹ bá fẹ́ra yín lọ́kùnrin àbóbìnrin ni ẹ tẹ́sí nǹkan mẹ́rin lọ. Àkọ́kọ́ ntẹ́jẹ́ lè ha. Anábìíní tẹ́ bá fẹ́ bìnrin nítorí sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bìnrin tọkùnrin náà bá fẹ́ tóbìnrin náà bá fọkùnrin ó wà lábẹ́ rẹ̀ ọkàn gbé tóbìnrin wá ní. nígbà tí a bá fẹ́ bìnrin ẹ tírèsì nǹkan bẹ́ẹ̀ ni aljamal ẹ tírèsì beauty. wàlmàlè ha. ẹ tírèsì wet. wàlẹ́ àṣàbíyá. ẹ tírèsì family bankrupt èyí tó tán láyé lónìí nù. Níjọ́ wọn àná àwọn àgbàlagbà nílẹ̀ yìí gbogbo èmi ni wẹ́ẹ̀tì ń wé wa ká o kí wọ́n bá ti rí bíbí ire tí wọ́n rí pilẹ̀ kódà bí o sì nǹkan kan bẹ́ẹ̀ àwọn lè tún máa kó oúnjẹ lọ́bẹ̀ pé tó bá dọ̀la yóò di nǹkan ìpìlẹ̀ yẹn ó pàtàkì ìpìlẹ̀ ìwọ́n tún bá dé pé kódà ẹni wọ́n bá fẹ́ fẹ́ mọ lọ́wọ́ rẹ̀ ń tó bá níyàwó méjì àmẹ́ta wọ́n ò lọ́ mọ èwo nínú wọn torí wọ́n mọ̀ yí pé wọ́n mọ ìwà ìyàwó kọ̀ọ̀kan wọ́n sì mọ tí wọ́n ń sìn nínú ìran kọ̀ọ̀kan ìtí wọ́n bá sìn inú ìran èèyàn èyí ò jogbe òní yóò lápá òní là sọ mọ́ ogun tí ń jà wá o Tani láti fura nílọrin yìí inú ogun tí ń jà wá nìsí ogun yẹn kú sọ́nà méjì níbi nasabu ni ogun ẹ̀sìn jà wá lidin tá nábì wí wàlìdìníà àwa ní tìjú àti fẹ́ kírísítẹ́nì sílé mọ́ tí mo bá ní máa kà á fún ọ ní ìsìn ó ra àwọn ìpìlẹ̀ tí ń jọ máa pìlẹ̀ pé kírísítẹ́nì ló fi ṣèyàwó sọ́ọ̀mà mùsùlùmí tán ni pé kírísítẹ́nì ọ̀dà májẹ̀mú tó lè fi fẹ́ wọn ńgbà wọn bá lè ṣe ńkọ́ tó bá yẹ pé ó fẹ́ ṣe jihadi ń bẹ̀ pé ó fẹ́ yóò di mùsùlùmí yóò dà bí wọn bá délé wọn ní di mùsùlùmí wọn máa kọ̀ǹtúrò rẹ ni bó ọba tó wá múra kó o lé gbogbo ọmọ tí wọn bí yóò tún di kírísítẹ́nì. Ogun yẹn ń jà wá níbi ẹ̀sìn nasabu ogun ìran tí wọ́n ń jà wá ọwọ́ adìpọ̀ àwọn aràn míì wọ́n wá ń fowó tàwọn ọmọ wa wọ́n ń fún wọn lóyún èmi ọ̀dàkọ̀ Ìgbò. wàlìdìníà. ìran tí dẹ̀ mísì tá ń wò náà ni tó bá dọjọ́ ọ̀la ó ti di ọ̀ràn sí wa lọ́rùn ó ṣe ní màrà tó fẹ́ bàtà tó ti jẹ́ pé Ọlọ́run fúnra rẹ̀ ló ti gáìdì wa kalẹ̀ yìí pé ó nírú àwọn tí wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn Ọlọ́run fúnra ẹ̀ ni kì í ṣe pé èèyàn Ọlọ́run fúnra rẹ̀ ni pé àwọn tó lè alikabisatu lilkabisina. ipe ali abisatu lilkabisina. obìnrin ibú kọ́wọ́ ọkùnrin ibú ẹgbẹ́ rẹ̀ kọ́fẹ́. walikabisuna lilkabisati. ọkùnrin rẹ̀ kọ́wọ́bìnrin rẹ̀ kọ́fìsì kọ́ ẹgbẹ́ rẹ̀ kọ́fẹ́. walikabisuna lilkabisati. wattayibatu littayibina. torí àwọn tí ń tẹ̀lé obìnrin ibú dá padà. alikabisatu lilkabisina. obìnrin ibú Ọlọ́run ti síwájú kọ́fẹ́ ọkùnrin ibú. walikabisuna lilkabisati. ọkùnrin ibú Ọlọ́run ti síwájú kọ́fọ́bìnrin ibú. wattayibatu littayibina. àtọ̀yìbátò obìnrin rẹ̀
tọjọ́ máa re tó nípìlẹ̀ ọlọ́run ní wọ́kùnrin rẹ fẹ́. wat-tayyibuna lit-tayyibati. ọlọ́run ní at-tayyibuna àwọn ọkùnrin rẹ wọ́n bí ọ dáadáa wọ́n bí ọ lèrè tó bá ṣẹ̀ṣẹ̀ àyàwó ṣẹ̀ṣẹ̀ obìnrin gidi lẹ́gide ni o ti mọ́bìnrin. ulaika mubarra'una mimma yaqulun. nítorí pé fífẹ́ ni èdè ọlọ́run ó yẹ ká gbọ́yé tẹ́lẹ̀ ń bá fẹ́ tá Al-Qur'ani anífàǹkì wọn máa tọ́ bàlá kún mí náà ní sáà ọlọ́run nìkan fẹ́ tó bá wọ̀ lóbìnrin ọlọ́run ò ibẹ̀ o ẹ̀ńtọ́ bá wọ̀ lóbìnrin ọlọ́run ò fi ọ̀fẹ́ ńtọ́ bá wọ̀ lóbìnrin fẹ́ ńtọ́ bá bójú mu ni nítorí tó bá ní ńtọ́ bá wù ọ́ sọ́mọ rẹ ò lè wù ọ́ ńtọ́ bá wù ọ́ àǹtí rẹ ò lè wù ọ́ ńtọ́ bá wù ọ́ ìyàwó ọ̀rẹ́ rẹ ò lè wù ọ́ ńtọ́ bá nítorí ntọ́ fi máa pé kéésì fáǹkì wọn máa tọ́ bàlá kúmínà nìsa àyà mi ti dé tí n sọ yìí pé. hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum wa banatul akhi wa banatul ukhti wa ummahatukum allati arda'nakum wa akhawatukum min ar-rida'a wa ummahatu nisaikum وربائكم اللاتي في وجوركم من نسائكم. ọjọ́ ti lọ gbogbo ń tọ́lọ̀ ń kà kalẹ̀ yé àwọn tó ṣe léwọ̀ ni inú tó ṣe léwọ̀ ń sá lérí tó wà ń bẹ́. kò gbọdọ̀ jẹ́ fáńkì wọn máa ń tọ́ba làkúnmínà ní sáà ìpẹ́fẹ́ ń tọ́ba wù ní obìnrin ọ̀fẹ́ ń tọ́ba bójú mu ni ìtọ́ wá ṣe déédéé ara wọn lọ́lọ́run ti tò pọ̀ ni wáyé lónìí tọ́jà ti pé ntí ò ṣe déédéé ara wọn là á mú. àwa ọ̀rọ̀ Ọlọ́run wa ti ta lókìtì ìwọ ẹlẹ́sìn ọ wà á lọ fẹ́ ẹni tí èsì ẹlẹ́sìn ó nítorí love àbí kò nítorí interest kan ìwọ tó ọjọ́ ọmọ tó níbi ọmọ àpilẹ̀ ọ lọ fẹ́ràn dẹ́randẹ́n tí ò ní bàtà tí ò lóko ọ̀la ńkọ́ ó ti wá generate nínú ìlú wa àti tí mà lọ́rọ̀ problem tá a dẹ̀ nínú ẹ̀sìn Islam nù àìní foresight níjọ́ tí wọ́n gbé chọ́ọ̀sì délẹ̀ yìí àwọn àgbààgbà àjọ náà ó pé ẹ lọ fún wọn lẹ́yìn ìlú ìlú ọ̀hún ló fi jẹ́ pé tá a bá wọ̀ lú lónìí ní ìsìn ṣọ́ọ̀ṣì láàkọ́ kan ká tó kan mọ́sálásí. foresight yẹn pàtàkì àwọn kankan tí ń wọ̀ wá tí ń jàsáwọ̀ tá a fura àfisọ́dà love ìfẹ́ la gbé lékè ẹ̀sìn níjọ́ ànábì sì fẹ́ kà fún wa kò gbé nǹkan kan lékè ẹ̀sìn ó ní lìjàmáàlìyà nítorí ẹwà ló fi ṣàkọ́kọ́. wàlímọ̀lẹ́hà. ó fi wẹ́ẹ̀tì ṣẹ̀kejì. wàlẹ́ àṣàbíyà. ó fi family bangrad ṣẹ̀kẹta. wàlídìíníyà. wàlẹ̀ kẹrin ó ní fàlẹ́. wàlẹ́ kábíyà ti díìnì. ó wá dọwọ́ rẹ pẹ̀lú ẹ̀sìn yìí tẹ́sìn ọba ti sí tó ọba wo towó tẹ́sìn ọba sí tó owó ti ran tẹ́sìn ọba sí tó ọba wo tẹwà tàràbátì. yàdáàkà. Ànábì ló pò fún mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹ̀sìn ni kò gbélékè gbogbo nǹkan kọ́ mẹ́sẹ̀sẹ̀ gbé sitrẹ́sì ń tọ́jọ́ra wọn tó lè ṣe tọ́jẹ́ nasabu gidi tí ó bá nasabu tiẹ̀ náà ta lọ́la torí pé Ànábì sallallahu alayhi wa sallam bá Ànábì ṣe fàárí àmọ́nu kọ́fọ̀rọ̀ ni rẹ̀ ó fi ìran rẹ̀ ṣe fàárí ó rò pé kékeré ni bíbí rẹ̀ ni bọ́bá ọ̀ma ọjọ́ ọ̀la rẹ̀ ọ̀ma bí Ọlọ́run fẹ́ kí ọ dé tọ́lọ̀ ń bá kí ọtí gàràgàrà rẹ bá pọ̀ ń ó bí ọ pé ọmọ Tani ọmọ Tani ti ń dalẹ̀ rú o sì gbọ́dọ̀ má so ànápọ̀ mọ́ni aláti ṣàkíyèsí. sọ́hùn arabi bẹ́ẹ̀dà ánì mi nkùrẹ́ṣí. anábìsíjúwe ìran rẹ ni aláti ṣàkíyèsí gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ ń bọ̀ tẹ́ fẹ́ mú nǹkan ẹrù tẹ̀sín o gbogbo àwọn ẹ̀dọ́ tẹ̀ ń bọ̀ tẹ́ fẹ́ mú nǹkan ẹ̀rọ bíbí o àtàtọ́jà pé à ń ti ń sọ́ọ̀tì débi dúkìá bọ́ọ̀ bá gbogbo agaka yìí ní sí ọ̀pọ̀lọpọ̀ lé ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù àwọn ẹlẹ́dẹ̀ míì ti rà á wọ́n yé ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọn máa ń líìsì ẹ̀ ní wọ́n ní 50 years ẹ má tà mọ́ bàbá wa Dáúdù assignment ti yín nu ẹ bá a sọ fáwọn olóyè ẹ má ta dúkìá wa mọ́ torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wọ́n máa ṣépèlé wa àwọn máa ń lísì ẹ̀ tọ́ba dẹ́kọ̀ nìsín wá ní 50 years 100 years 100 years yẹn bá pé táwọn ti lọ táwọn ọmọ wọn dé wá ní ẹ gbé ilé yín kò lórí ẹ afẹ́ lulẹ̀ wa àwọn bàbá wọ̀ tá fún yín wọ́n lísì ẹ̀ fún yín ni wọ́n fi ṣẹ́ oúnjẹ kù àmọ́ àwọn níìsín àwa jẹ́
àlẹ́ àwo àtúwá ń fọ́ àwo kí ni káàtọ̀ lọ́wọ́ bá. Al-khabisatu lil-khabisina al-khabisuna lil-khabisati wat-tayyibatu lit-tayyibina wat-tayyibuna lit-tayyibati ulaika mubarra'una mimma yaqulun. Ulaika. Ẹ dákun torí mọ́kúrúbì ti wọlé ọ̀la yẹn dẹ́ pàtàkì. Ọ̀làjú àwa ta wà ń bẹ̀ yìí lọ àwọn jíìlù tí ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn a gbọ́dọ̀ ṣiṣẹ́ kalẹ̀ fún wa kí wọ́n ṣàdúrà fún wa wọ́n má ṣépè fún wa a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ inú ìrànlọ́wọ́ gan lèyí tá àjòkó tì í obìnrin fífẹ́ inú ìrànlọ́wọ́ tó ṣe fọmọ ẹni wọ́n ní sẹ́yìn ní Umar radiyallahu ta'ala wọ́n dárakùnrin kan lọ bá nígbà tó wá dọ́dọ̀ Umar ó bá ń sọ fún Umar yìí pé ó ní wọ́n Umar ọlọ́mọ àwọn ṣe àìdá fóun ṣé ọ̀sẹ̀ tọ̀tọ̀ ẹ kọ́ mo ṣe fóun bí ni. kúkún kọ̀bílà lè wá lídìí. àwọn Umaru níbẹ̀ ni ọlẹ́tọ̀ọ̀tọ̀ máa gbọ́dọ̀ ṣe fóun bí rẹ̀ Umaru wa dájú kọ́ ọmọ ni. ìyẹn tẹ́kì Umaru wa sọ fọ́mọ àwọn yìí pé ó sì bẹ̀rù Ọlọ́run. àmọ́ tàkà fún lọ àfi òkú kí wà lídìgà. ó sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú òun fi wọ bàbá rẹ̀ òun fi ráre. wàkọ́lá laysa lil waladi kúkún kọ̀bílà lè wá lídìí. ọmọ wa sọ fún Umaru ní Umaru ó ń gbọ́ tẹnu mi náà sí ò lẹ́tọ̀ kan tí bàbá ó ṣe fọmọ kó tó kàn yìí tó máa fẹ́ ṣe fún bàbá ni. wàkọ́lá na'am. ànábì náà wà sẹ́yìn náà Umaru ó lọ wà. yẹn tẹ́kì ó mọ̀ o. bàbá wa òun fẹ́ gbọ́ Umaru lálàkọ̀kọ́ yẹn. tẹ́kì ó mọ̀ o. ìjọba fẹ́ pilẹ̀ ayé fẹ́ yaare fún yẹn tẹ́kì ó mọ̀ o. tẹ́ bá fẹ́ mìíràn ẹsẹ̀ sà yàwó ànábì ni Umaru lákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ ṣe fún ni kó fẹ́ ìyá rẹ̀ fún. wáyọ̀ ha sí ni ó sì mọ̀ o. tó bá dálé ayé tí ó bá sọ olùkọ́ kó sọ olùkọ́ tó dáa. wáyọ̀ alimul kitab. ó sì kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. wa qala innahu lam yaf'al shay'an min dhalika. ọmọ wa dájú kọ Umaru ó nínú gbogbo tó kàkálẹ̀ yìí bàbá mi yóò ṣe kankan fún mi ń bẹ̀. وقال إن أمي رقيقة لمجوسي. ìyá tó bí mi bó ṣe mi tí mo dúró yìí ó ní ìyá tó bí mi ẹrú asínà ni. wàsámà kọ̀ wáyà rẹ fún mi. wàsámà ní jàlá. onígbà tí ó tún sọ mí lọ́kọ̀ ọ̀kà sọ mí ní jàlá ọmọ àǹfààní ọmọ àdúgbò. wàlámù yóò àlìfù ní àlùfà mínà lèkìtà. ó ní kò àkọ́ mi lára fi kan. kò sẹ́kọ̀ọ́ kankan tó fún mi mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ṣe fún mi kò fún mi ń yaare kò sọ mi lóko re kò tí wàá kọ́ mi lẹ́kọ̀ọ́ kankan Umaru wa dájú kọ bàbá mi padà yìí pé. wàkọ́ọ̀là Umaru wa sọ pé. kọ́dí akọ́kítà ó kọ̀bìlà àyàn akọ́kà. ìwọlọ kọ́ra wọ̀ rẹ̀ láre kó tó ra tiẹ̀ láre mẹ́tẹ̀ẹ̀ta yìí Islam Umaru jọ ọmọ bẹ́ẹ̀ pé má béèrè ẹ̀tọ́ kankan lónìí àyìnbó yòòbí tó wá kúnlẹ̀ lónìí tó jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló ṣòfò. ìfẹ́kùfẹ́ ó tún bímọ kò mójútó kọsọ ló kọre kọtẹ wàá kọ ní nǹkan kan ní abá tó ń sọ fún wa ní mi ò lágbára sí ìwé ìwé mi kàtẹ́ mi fi ní lárí ọlọ́run ó sọ wọ́n dé yàn sọ́lọ́ ń bímọ ní tí a máa bọ̀ tọ́ tiẹ̀. wàsá táìlì kọbùlà ẹsẹ àìlè ìgbà. Umaru ní wọ́n lọ́kọ́ sábúrú fún lọ ṣàìdá fún kó tó ṣàìdá fún ọ torí bẹ́ẹ̀ ní tí Islam wí fún wa ní kẹ́ẹ́dàkùn torí ọlọ́run ká sọ ọjọ́ ọ̀la wa o ọ̀la ju gbogbo wa lọ. Allah. ká sì jà fún lu wa ìlú jù wa lọ. ká sì jà fẹ́ bí wa. Allah. wọn ò ní kí ọkàn bòmí o. ájì wa Sulyman engineer kalẹ́kà o. dáadáa tí ẹ̀ ń ṣe. ǹjẹ́ dáadáa tẹ̀ ń ṣe. tọ́lọ́run fúnra rẹ̀ wá jẹ́rìí sí i. tí ọlọ́run fúnra rẹ̀ tó wá jẹ́rìí sí i. ìjẹ́rìí ọlọ́run ni oyè tí bàbá wa ọba Ìlọrin fún yín. ìjẹ́rìí ọlọ́run òun ni oyè tí bàbá wa ọba Ìlọrin fún yín. ó ti kúrò léèyàn lásán. ẹ ti kúrò léèyàn lásán. ó ti di bí máa ń bọ̀ kí wọ́n mọ̀ pé lágbájá ń bọ̀. ẹ ti máa ń bọ̀ kí wọ́n mọ̀ pé lágbájá ń bọ̀. ọjọ́ ọ̀la tí wọ́n máa sọ tàlú yìí ó ti wọ̀ tán.
tọ́ba dodo ìlàjọ́ máa sọ tẹ̀lé yẹn ti wọ̀ tẹ̀. gbogbo dáadáa tá à ń ṣe nì. gbogbo dáadáa tó ń ṣe nì. tọ́lọ̀ ń fi ro dáadáa yúrò yìí. tọ́lọ̀ mi wá ro dáadáa yúrò yìí. ọlọ́mọgbà lọ́wọ́ yín o. ọlọ́mọgbà lọ́wọ́ yìí. dáadáa yẹn náà ni kò múra sí o. dáadáa òun náà ni kò múra sí. gbogbo ẹ̀mí. tọ́nara tán. àtàláfíà. ara. ọlọ́mọsà bá wa ṣe. ọlọ́mọba yọ̀ǹdẹ̀ fún yìí. àgbéga. díẹ̀ ọlọ́mọdé takú bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ kí táwọn ọmọ dáa jù bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn tó wájà àwọn èèyàn yín pátápátá. Ọ̀tọ̀ lérò. Ọ̀tọ̀ lèèyàn. Èrò wà èèyàn wà. Gbogbo iye yín lápapọ̀. Ọlọ́run. Tó fi yín pa ìlú ilé. Tó fi yín pa ibi tẹ́ ti jáde lé. Tó fi yín pa ìsìlámù lé. Ọlọ́run mọ́kàn yín lábùkù. Má dá yín padà sẹ́yìn o. Ọlọ́mọdé àríkò ògìgì. Má diwaku. Má léwaku. ní Ọlọ́run. Nabi wa Muhammad. Salatul Fati. Inna atina salatul Fati. Àmín. Bàbá wa Dáúdù Àgàkà. Ẹ̀dọ́ kẹ́ bá ṣe ní àtẹ́ná kà fún wọn. Wọ́n ní ká ṣe ní àtẹ́ná kà fún wọn. Aminu. Aji wa bi gọ́rẹ̀. Ọlọ́run kàrọ̀ àlùbáríkà. Ọlọ́run wọlé dáadáa tá a ṣe fún anjó ni. Ọba àgbàdúrà. Ọlá nàbí wa Muhammad. Yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Yóò fi àbùkátà wa. Yóò foríjà tó ti lọ. Ọlọ́run yọ́nú sí wọn. Àmùdúró mẹ́ríkà. Ọba àtàlékún àlàáfíà. Allahumma inni nawaitu an ataqarraba ilayka bi zikri salatil fati lima qala atibi liman sabaq. ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله قبضاء العظيم استغراك العبد وشكري وصلاة بأماك على سيد الوجود ومع ملائكتك ومع كل شيء في أرض القدس السنة بسم الله لا سمع لا تجعل لي في آياتك ولا آمين.